adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún wa láti wà lórí ètò yìí ní àkókò yìí, fún ẹ̀yin olùgbọ́ wa tí ẹ fẹ́ láti máa pè wá àti láti máa bá wa sọ̀rọ̀. Ẹ lè pè wá sórí ìkànnì àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tàbí kí ẹ fi text message ránṣẹ́ sí wa lórí 07038085652. Wọ́n ti fi sójú móhùnmáwòrán yín 07038085652 àti 07087682122 àti 07087682122. WhatsApp wa ní 07055307492. Ǹjẹ́ o ti ń gbọ́ ètò yìí? Ǹjẹ́ o ti gba Jésù ní olùgbàlà? Sọ fún wa tó bá jẹ́ pé lórí ètò yìí ló ti gba Jésù lólùgbàlà. A fẹ́ láti máa gbàdúrà fún ọ. A fẹ́ láti tún fi ọ̀rọ̀ Ọlọ́run ru yín sókè sí. So ẹ wo àwọn nọ́mbà yìí dáadáa kí ẹ tó pè wá sórí wọn. Ìwé Tẹsalóníkà kìíní orí 4 ni mo wà ní àṣálẹ́ yìí. Tẹsalóníkà kìíní orí 4 ẹsẹ̀ 13 ni wọ́n ti bẹ̀rẹ̀, wọ́n ka ẹsẹ̀ díẹ̀ níbẹ̀. Tẹsalóníkà kìíní orí 4 bẹ̀rẹ̀ ní ṣùgbọ́n àwa kò fẹ́ kí ẹ̀yin kí ó jẹ́ òpè ara ní ti àwọn tí ó sùn, pé kí ẹ má bànú jẹ́ gẹ́gẹ́ bí àwọn yòókù tí kò ní ìrètí. Nítorí bí àwa bá gbàgbọ́ pé Jésù ti kú ó sì jíǹde, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ọlọ́run yóò mú àwọn tí ó sùn pẹ̀lú nínú Jésù wá pẹ̀lú ara rẹ̀. Nítorí èyí ni àwa ń wí fún yín nípa ọ̀rọ̀ Olúwa, pé àwa tí ó wà láàyè tí a sì kù lẹ́yìn de àti wá Olúwa, bí ó ti wù kí ó rí, kì yóò ṣáájú àwọn tí ó sùn. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀. Ẹ gbọ́ gbólóhùn yẹn lẹ́ẹ̀kan sí. Nítorí Olúwa tìkára rẹ̀ yóò sọ̀kalẹ̀ láti ọ̀run wá, tí ó ń ti ariwo pẹ̀lú ohùn olórí àwọn áńgẹ́lì àti pẹ̀lú ìpè Ọlọ́run. Àwọn òkú nínú Kristi ni yóò sì kọ́ jíǹde. Olúwa dúpẹ́ fún àǹfààní tí ẹ fún wa yìí. A fẹ́ sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ lẹ́ẹ̀kejì. Jẹ́ kó lè yé wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó lè fi hàn wá. Jésù Olúwa wa. Àmín. Mo mú ìwàásù wá lónìí nípa ìpadàbọ̀ lẹ́ẹ̀kejì, second coming. Lórí WhatsApp ọ̀rẹ́ mi kan, ó béèrè ìbéèrè kan. Ó sì jẹ́ ìpèníjà fún èmi àti yín. Ìbéèrè tó béèrè náà ni pé ní ìjọ tó ń lọ yẹn, ìjọ ni wọ́n wàásù nípa ìpadàbọ̀ lẹ́ẹ̀kejì káìn. Ṣé rí tí ẹ bá ti ṣe ìsìn ìsìnkú, ìjọ lọ́pọ̀lọpọ̀ gbà kì í ka Tẹsalóníkà kìíní orí 4 yìí. Tán bá ti wá ń sìnkú nìkan náà máa kà. Láàrin àwọn ìsìn wa ọ̀rọ̀ owó la máa ń sọ. Láàrin àwọn ìsìn wa ọ̀rọ̀ ogun èṣù la máa ń sọ. Láàrin àwọn ìsìn wa ọ̀rọ̀ tẹ̀síwájú nìkan là ń sọ. Láàrin àwọn ìsìn wa ọ̀rọ̀ bá ó ṣe borí ogun àtọ̀tá ilé baba ilé ìyá nìkan la máa ń sọ. A kì í sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ Jésù. Ṣé kí n sọ fún yín pé Jésù ń padà bọ̀? Ta ni ó ń padà bọ̀ o? Jésù. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 8. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 8. Bíbélì ni mo fẹ́ fi hàn wá nípa ìpadàbọ̀ yìí. Mo ní àwa ní ìgboyà, àwa sì fẹ́ kí a kúkú ti inú ara kúrò kí a sì lè wà ní ilé lọ́dọ̀ Olúwa. Wípé tí a bá kúrò nínú ara yìí o, ibo la wà o? Ilé lọ́dọ̀ Olúwa. Ẹ wo Jòhánù orí 14 ẹsẹ̀ 3. Ó ní bí mo bá sì lọ pèsè ààyè sílẹ̀ fún yín, èmi ò tún padà wá. Jẹ́ kí n sọ fún yín pé ta ló ń padà bọ̀? Tá bá sọ pé padàbọ̀ lẹ́ẹ̀kejì, Jésù ló ń padà bọ̀. Ó ní ó rò bẹ́ẹ̀, mo mọ̀ bẹ́ẹ̀. Kì í ṣe pé ó dà bẹ́ẹ̀, ó dájú ni. Wípé Jésù ṣe kí ni o? Jésù ń padà bọ̀. Ìjọ òní ó padà wá, èmi kò mọ̀.
ni ó ṣe padà wá èmi kò mọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ pé Jésù ṣe kí ni ó ń padà bọ̀. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí kìíní ẹsẹ̀ 11 ó ní Jésù náà yìí, ó ní tí ó ń gòkè lọ sọ́run yìí, ó ní yóò padà wá bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti rí tó ń lọ sí ọ̀run. Ṣé ẹ rí bó ṣe ń lọ yẹn, òun náà ló ṣe ń padà bọ̀. Ó ń bọ̀ láwọ̀ sánmọ̀, gbogbo ojú ni yóò rí, àtàwọn tó gùn lọ́kọ̀, àtàwọn tó dé ládé. Bóyá o kéré, bóyá o dàgbà, bóyá o jọkùnrin, bóyá o jóbìnrin, o nílò láti yé ọ nítòótọ́ pé Jésù ń padà bọ̀. Nǹkan àkọ́kọ́ nìyẹn tí mo fẹ́ kẹ́ mọ̀ pé Jésù ń padà bọ̀. Ìlérí ni. Nǹkan kejì tí mo fẹ́ kó yé wa nìyẹn, ìpadàbọ̀ yìí ó ní bó kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ìlérí Ọlọ́run ni. Jésù wí fún wa nínú ìwé Jòhánù orí 14 yẹn, ó ní ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú, ó ní ẹ gba Ọlọ́run gbọ́, ẹ gbà mí gbọ́ pẹ̀lú. Nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà, ìbá má ṣe bẹ́ẹ̀ èmi kì bá ti sọ fún yín, nítorí èmi ń lọ pèsè ààyè sílẹ̀ fún yín. Kí ló lọ ṣe lókè? Ó lọ pèsè ààyè. Nígbà tó sì lọ pèsè ààyè ńkọ́, kí ni yóò ṣe o? Yóò wá padà wá. Ìlérí rẹ̀ ni pé òun ṣe kí ni o? Òun padà bọ̀. Òun padà bọ̀ láti wá mú àwọn àyànfẹ́ lọ. Òun padà bọ̀ láti jẹ́ ká wà pẹ̀lú òun títí láéláé. Òun padà bọ̀ láti lè fi ìdí tẹ ìjọba àlàáfíà ayérayé múlẹ̀. Jésù ń padà bọ̀. Ìbéèrè tí mo wá fẹ́ kó máa bíra rẹ ni pé tí Jésù bá dé lónìí kọ́, ṣé màá bá jọba? Nítorí pé Jésù ṣe kí ni o? Jésù ń padà bọ̀. Kí ni ètò náà? Bóò ni ó ṣe padà wá? Ibo ni ó padà wá sí? Nǹkan àkọ́kọ́ tí mo gbọ́dọ̀ fẹ́ ká mọ̀ ni pé ní àwọsánmọ̀ ni ó padà wá sí. Ìwé Ìfihàn orí 1. Bíbélì mo fẹ́ fi hàn ọ́ tó sọ pé Jésù ń padà bọ̀. Ẹ wo ẹsẹ̀ 7, ìwé Ìfihàn orí 1 ẹsẹ̀ 7. Bíbélì wípé kíyèsí ó ti ń bọ̀ nínú àwọsánmọ̀. Ibo ni Jésù yóò padà sí o? Wá o, inú kí ni o? Àwọsánmọ̀. Ètò Ọlọ́run nìyẹn wípé àwọsánmọ̀ ni ó padà wá. Yóò wá ṣe ìgbàsókè. Ẹ wá wò ní pípadàbọ̀ ní àwọsánmọ̀ yẹn, ẹ máa wo ẹsẹ̀ Bíbélì yẹn lọ. Ìwé Ìfihàn orí 1 ẹsẹ̀ 7 yẹn, ó ní kíyèsí ó ń bọ̀ ní àwọsánmọ̀, gbogbo ojú ni yóò sì rí. Ojú mélòó ni yóò rí o? Gbogbo ojú. Kò wí pé 1,104,4 àbí 1,704,4, kò wí pé 144,000. Ó ní gbogbo ojú ni yóò ṣe kí ni? Yóò rí. Àti àwọn tí ogun ní ọkàn pẹ̀lú, àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn réré ẹkún níwájú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni àmín. Ta ló ń bọ̀ láwọsánmọ̀ náà o? Jésù. Jésù wá ní èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ni Olúwa wí. Wò mí mọ̀mọ́. Kí ni ètò ìpadàbọ̀ Jésù láwọsánmọ̀? Ní àwọsánmọ̀ ni. Ní àwọsánmọ̀ ò ní Jésù ń padà bọ̀. Gbogbo ojú ni yóò ṣe kí ni o? Yóò sì ṣe kí ni? Yóò sì rí. Kí ni ètò ìpadàbọ̀ Jésù yìí? Yóò wá bí olè ni. Kò ní sọ fún wa pé mò ń bọ̀ lọ́la. Tó bá wí bẹ́ẹ̀ ó gbàgbọ́. Kò ní wí fún wa pé òun ó wá kílẹ̀ òní tó mọ́. Torí tó bá wí bẹ́ẹ̀ ó sáré gbàgbọ́. Ìwé Ìfihàn orí 16, ẹ̀yin ẹ wo ẹsẹ̀ 15, 16-15. Bíbélì wípé kíyèsí mò ń bọ̀ bí olè. Ìbùkún ni fún ẹni tí ń ṣọ́nà. Gba Jésù dé láti fèrè fún wa. Yálà lọ́sàn tàbálẹ̀ yóò àbáwọ̀ àtẹ̀mí ṣọ̀nà ká túpa wá sí májò. A lè wí pé a ṣetán ara fún léwá dídùn lókè. Yóò àbáwọ̀ àtẹ̀mí ṣọ̀nà
Ṣàngó Olúwa yóò dé, Olúwa yóò dé bí olè lóru. Yóò dé lójijì, yóò dé láì sọ fún ni, yóò dé láì kọ̀wé ránṣẹ́, torí pé ó ti sọ pé òun ṣe kí ni, òun padà bọ̀. Ibo ni ó padà sí o? Àwọsánmọ̀. Èèyàn mélòó ni ó rí o? Gbogbo ojú. Ṣùgbọ́n kì í ṣe ìyẹn nìkan, ó ń padà bọ̀ bí olè lóru. Ǹjẹ́ o mọ̀ pé yóò sì gba àwọn àyànfẹ́ sókè? Ìwé Títù orí kejì, ìwé Títù orí kejì ẹsẹ̀ kẹtàlá wípé kí a máa wo ọ̀nà fún ìrètí tí ó ní ìbùkún àti ìfarahàn ògo Ọlọ́run wa tí ó tóbi àti olùgbàlà wa Jésù Kristi. Jésù olùgbàlà wa, òun ni Ọlọ́run wa, òun ni Ọlọ́run tó tóbi ni. Òun ló ń padà bọ̀. Ṣé ò fojú sọ́nà sí? Ǹjẹ́ o mọ̀ pé in tó lè ràn ọ́ lọ́wọ́ láti má para rẹ̀ dànù láyé ènìyàn? Ipe Jésù ń padà bọ̀. Gbogbo bànújẹ́ àti òṣì ayé yìí ló mọ̀. Gbogbo ẹkún òun òṣè ayé yìí ló mọ̀. Gbogbo àìṣedédé ayé yìí ló mọ̀. Yẹn nígbà tí Jésù bá gbà wá sókè, àbọ̀ olórin yẹn ní pé mo bọ́ ìjà tán, mo dé ilé mi. Ó mọ̀ tó ń sọ. Àwọn tó ń fojú sọ́nà nìyẹn ló sọ pé mo fẹ́ rí Jésù kí n máa wojú rẹ̀. Ó jẹ́ ohun ìbànújẹ́ pé a kì í ronú nípa pé Jésù ń bọ̀. Ayé yìí náà ni ń dà ó sì lè mú nǹkan ẹyọ kan kúrò láyé yìí. Ó sì ronú pé Jésù ń padà bọ̀. Ó ń padà bọ̀ sí àwọsánmọ̀. Ó ń padà bọ̀, gbogbo ojú ni yóò rí. Ó ń padà bọ̀ gẹ́gẹ́ bí olè lóru. Ó ń padà bọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ìfihàn orí kìíní yẹn náà. Ìfihàn orí kìíní, ẹ wo ẹsẹ̀ 17. Nígbà tí mo rí, mo wólẹ̀ ní ẹsẹ̀ rẹ̀ bí ẹni tí ó kú. Ó sì fi ọwọ́ ọ̀tún rẹ̀ lé mi. Ó fún mi pé má ṣe bẹ̀rù, èmi ni ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn. Èmi ni ẹni tí ó ń bẹ láàyè, tí ó ti kú, sì kíyèsí, èmi sì ń bẹ láàyè sí títí láé. Àmín. Mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ipò òkú lọ́wọ́. Ẹ̀rù bà Jòhánù nígbà tó rí Jésù. Ní má bẹ̀rù, bí mo ṣe wà yìí, èmi mo ní kọ́kọ́rọ́ ikú lọ́wọ́. Èmi ní ìbẹ̀rẹ̀ àti òpin. Jésù ló wí bẹ́ẹ̀. Ní Jésù tó sì wí bẹ́ẹ̀ yìí, ó wí fún wa pé òun ó wá gbà wá sókè. Tẹ́ bá ka Tẹsalóníkà kìíní orí 4 tí mo kà yẹn, àwọn tó sùn nínú Kristi ní ó kọ́kọ́ lọ. Lẹ́yìn ìgbà náà làwa tá a ṣe kí ni o, tá a wà láàyè. Ó sì ń bọ̀ kankan ni. Jésù wípé kíyèsí, èmi ń bọ̀ kankan. Kankan ọ̀hún, Yorùbá ní wò ń bọ̀ wá olúwa mi kò yá lógún ọdún. Kankan ọ̀hún, ọjọ́ kan níwájú Olúwa bí ẹgbẹ̀rún ọdún ni. Ẹgbẹ̀rún ọdún níwájú Olúwa sì ní bí ọjọ́ kan ni. So tá a bá kà náà láti ìgbà tí Jésù ti kú, a ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ méjì ni níwájú Olúwa. Wo mi, Jésù ń bọ̀. Kí wá ní ìgbáradì? A ti sọ nípa ẹni tó ń bọ̀, the person. A ti sọ nípa ìlérí pé Jésù sọ pé èmi ń padà bọ̀. A ti sọ nípa ètò náà pó ń bọ̀ bí olè lóru. In tí mo wá fẹ́ bọ́ ọ sọ ni pé ǹjẹ́ o ti múra tán? Tí Jésù bá dé, ṣé ó bá jọba?
ọmọdé tí mo fi ń sọ̀rọ̀ lónìí bẹ́ẹ̀ ìmọ̀ fẹ́ kó ya adọ́run mú tọ́mọ̀ ni ṣó wá dáa kó wá ní wọ́n sì ń sọ fún mi pé kí n gba Jésù n sì gbà á kó wá fi kàánù. tí wọ́n sì bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Jésù báyìí owó ti pa móhùnmáwòrán rẹ̀. nǹkan méjì ló lè ṣẹlẹ̀ kí ilé òní tó mọ́ ikú lè dé nǹkan kejì tó lè ṣẹlẹ̀ ìpè lè dùn. tí ikú bá dé ṣó dọ̀run tí ìpè bá dún ṣó dọ̀run. méjèèjì kò sí èyí tí máa ń sọ ọjọ́ tí ó ṣẹlẹ̀ fún wa. ìpadàbọ̀ Jésù yìí ohun tó dájú ni tí kò ní àní tàbí ṣùgbọ́n nínú. ìpadàbọ̀ Jésù yìí ohun tó ṣe pàtàkì ni kí ìwọ náà kò ti gbáradì. ó ní olùṣọ́ àgùntàn báwo ni wọ́n ó ṣe gbáradì. o nílò kó o ní ìdánilójú ibi tó ń lọ. o sì lè ní ìdánilójú ibi tó ń lọ. mo máa sọ fáwọn ènìyàn ẹ fi mí ṣépè pé màá wọná màá ṣàmì. torí pé nígbà tí mo jẹ́ ọmọ ọdún 15 òtítọ́ 4 yé mi mo sì ṣe nǹkan ẹyọ kan péré àtìgbà náà mo ti bọ́. ibi kì í bá wọn gbàdúrà kà mí yẹ níjọba rẹ̀ torí mo mọ̀ pé wọ́n ó dé ìjọba rẹ̀. kí ni nǹkan àkọ́kọ́ tó yé mi òun ni pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Bíbélì wípé nínú ẹ̀ṣẹ̀ la lóyún wa. ó ní mi èso máa le bẹ́ẹ̀ ni ṣùgbọ́n nínú ẹ̀ṣẹ̀ la lóyún rẹ̀. Bíbélì ní gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀. ṣé èèyàn ni ọ́ ẹlẹ́ṣẹ̀ ni ọ́. o gbọ́dọ̀ kọ́kọ́ gbà yẹn. ṣé o parọ́ rí ẹ̀ṣẹ̀ nírọ̀ nǹkan àkọ́kọ́ tó kọ́kọ́ yé mi nìyẹn pẹ́lẹ́ ẹ̀ṣẹ̀ ni mí. nǹkan kejì tó yé mi ó ní pé nítorí ẹ̀ṣẹ̀ mi mo jẹ̀bi ikú ọ̀run àpáàdì. Bíbélì wípé nítorí ikú lèrè ẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ ní oró. ikú níbo? ikú nínú adágún tó ń jó pẹ̀lú iná àti sulfuru. ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 8 ló ṣàlàyé ikú kejì yẹn. pé tó o bá jóṣó tó bá já ẹni ìríra aláìgbàgbọ́ tó bá jẹ́ panṣágà ó tún ní àwọn èké ilé ìtumọ̀ sí àwọn òpùrọ́. ó túmọ̀ sí pé èmi ẹlẹ́ṣẹ̀ mo jẹ̀bi àti lọ sọ́run àpáàdì. ṣe nígbà tí méjèèjì yé mi nǹkan kẹta tó wá yé mi ni pé Ọlọ́run fẹ́ kí n lọ síjọba ọ̀run àpáàdì kan ló dá fún mi. ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 23 ó kọ́kọ́ sọ pé nítorí ikú lèrè ẹ̀ṣẹ̀ ó wá sọ pé ṣùgbọ́n ẹ̀bùn ọ̀fẹ́ Ọlọ́run ní èyí tí kò ní pẹ̀kun nínú Kristi Jésù Olúwa wa. ìwé Róòmù orí 5 ẹsẹ̀ 9 wá wípé ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa kí má bàa wọná ni Jésù ṣe wá kú. ìwà mi kò lè mú mi dọ́run. ẹ̀sìn mi kò lè mú mi dọ́run. iṣẹ́ rere mi kò lè mú mi dọ́run. in tó lè gbà mí là òun ni pé Jésù kú asín ó jíǹde. ǹjẹ́ lè rántí ọkọ̀ Nóà wípé ìdí táwọn ènìyàn fi ṣègbé ní ìgbà Nóà òun ni pé wọn ò bọ́ sínú ọkọ̀. ẹni tó bá lọ ọ̀run àpáàdì ìdí tí ó fi lọ ọ̀run àpáàdì ni pé kò gba Jésù Olúwa gbọ́. níjọ́ tó yé mi pé Jésù ti kú ikú tó yẹ kí n kú àti sín ó jíǹde nítorí ẹ̀ṣẹ̀ mi
ó ra ìyè àìnípẹ̀kun wá fún mi lọ́fẹ̀ẹ́. Mo béèrè fún tọkàntọkàn. Ìjọ náà ni mo bọ́ lọ́wọ́ iná. Mi ò nílò láti lọ sí ilẹ̀ mímọ́ kí n tó di ẹni tó ní ìyè àìnípẹ̀kun. Mi ò nílò láti dé ilé ìsìn kí n tó di ẹni tó ní ìyè àìnípẹ̀kun. Mo kàn nílò láti gba Jésù sínú ọkàn mi ni. Ó yé mi pé ẹlẹ́ṣẹ̀ ni mí. Ó yé mi pé ọ̀run àpáàdì ló yẹ kí n lọ. Ó yé mi pé ìwà rere mi, òfin mẹ́wàá mi, ẹ̀sìn mi, ṣíṣiṣẹ́ nílé Ọlọ́run kọ́ ló lè fún mi ní ìyè àìnípẹ̀kun. Ó yé mi pé Jésù kú, asín, ó sì jí dìde. Bíbélì ní ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má bàa ṣègbé, pé kó lè ní ìyè àìnípẹ̀kun. Tí ìwọ náà bá fi ìgbàgbọ́ rẹ tó mú kúrò nínú àgọ́ ara rẹ, tó mú kúrò nínú ẹ̀sìn rẹ, tó mú kúrò nínú ìwà rẹ, tó mú kúrò nínú iṣẹ́ rere rẹ, tó fi sínú Jésù Kristi nìkan, ó di ọmọ Ọlọ́run, ó sì déjọba ọ̀run. Torí pé ó ní ìyè àìnípẹ̀kun. Ṣé o fẹ́ déjọba ọ̀run? Pe Jésù sínú ọkàn rẹ. Nǹkan ẹyọ kan tí mo ṣe nìyí. Mo pe Jésù sínú ọkàn mi pẹ̀lú ìgbàgbọ́. Lójú ẹsẹ̀ ló gbà mí là. Lójú ẹsẹ̀ ló fọ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Lójú ẹsẹ̀ ló kọ orúkọ mi sínú ìwé ìyè. Tí Jésù bá dé, a mú ọkàn, a fi èje kejì sílẹ̀. Ṣùgbọ́n kì í ṣe èmi la ó fi sílẹ̀ mọ́. Torí pé mo ti ní ìyè àìnípẹ̀kun. Ṣé o gba Jésù? Pè sọ́kàn rẹ̀ wípé Jésù ọmọ Ọlọ́run, ṣàánú fèmí ẹlẹ́ṣẹ̀ kí o sì gba ọkàn mi là. Mo fi ìgbàgbọ́ mi sínú ikú, sísin àtàjíǹde rẹ̀. Mo gbà ọ́ gẹ́gẹ́ bí olùgbàlà mi, gẹ́gẹ́ bí ọ̀nà kan ṣoṣo sí ọ̀run. Jésù, mo dúpẹ́ torí pé o ti gbà mí là lónìí. Jésù Olúwa wa. Àmín. Tó o bá ti gba Jésù, Jésù bá dé bí olè lóru lọ́jọ́kọjọ́, ibo ló lọ báyìí? Ṣé torí pé wà rẹ dáa ni àbí torí pé o gba Jésù? Mo fẹ́ bá ọ yọ̀ pé o gba Jésù lónìí. Pè mí sórí 07038085652 07087682122 àti 07055307492. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀.